ẹlẹ́ńbẹ̀ yẹn o, mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, mo kí gbogbo ilé. Mo tuntun ti dé o, Títílọpé ló ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo mo bá fẹ́ sọ lénìí? Ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin lọ́kọ láya, òun ni mo fẹ́ sọ. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ wa láàárọ̀, ta ni ó yẹ kó kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti sọ wípé, àbí ta ló yẹ kó kọ́kọ́ súnmọ́ ara wọn? Ṣé ọkọ ló yẹ kó kọ́kọ́ súnmọ́ ìyàwó ẹ̀ wípé ìyàwó mi ò èní lè ní jẹ́ ká ṣeré ọmọdé, àbí ìyàwó ló yẹ kó kọ́kọ́ gbé súnmọ́ ọkọ ẹ̀? Àmọ̀ràn mi fún yín láàárọ̀ yìí ni wípé kò ní fi ṣe o ẹni tó bá kọ́kọ́ pe ara wọn wípé ó yá jẹ́ ká lọ sí Jerúsálẹ́mà, ilẹ̀ ìlérí, kò ní fi ṣe rárá. Tó bá ti lè jẹ́ ìwọ̀nba wípé ó ti wù ẹ̀yin méjèèjì, ọkọ lè kọ́kọ́ pe ìyàwó ẹ̀, ìyàwó lè kọ́kọ́ pe ọkọ. Ẹ̀yin ìyàwó tó bá wà lára yín, ẹ má dúró de baálé ilé wa o wípé òun ló yẹ kó kọ́kọ́ pè mí, jẹ́ kí n fún ní ṣàkárá díẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Tó bá ti wà lára yín, ẹ pè wọ́n, ẹ gbé súnmọ́ wọn, ẹ tún kàsà lálẹ̀ fún wọn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ó pọ̀. Tá má sọ pé kpk kò pọ̀ kẹ̀, ẹ jẹ́ kó yé wọn pé ó pọ̀ jaburata. Ẹ má mú mọ́ra rárá o. Ẹ má fi sára kú, torí kò ṣeé fi sára kú. Ẹ gbé súnmọ́ wọn. Ẹ̀yin baálé ilé wa náà, tó bá ti wà lára yín, ẹ gbé súnmọ́ wọn, ẹ gbé súnmọ́ àwọn ìyàwó yín nílé. Ẹ má sọ wípé tí máa lọ bá ń sìn, ìgbà ló máa sọ pé ó ti rẹ̀ wọn kíní kọkìnì. Ẹ gbé súnmọ́ wọn. Pàápàá jù bẹ́ẹ̀ lọ, ẹ domi sílẹ̀. Wọ́n sọ pé tó bá domi sílẹ̀ síwájú báyìí, òun ló ń tẹ̀lẹ̀ tútù. Bóyá ẹ ti pè wọ́n síwájú ni o, nípa ìyàwó mi, mo nífẹ̀ẹ́ kíní kan, ó kú tọ́jú mi o, ó kú gbogbo ìrànlọ́wọ́ tó ń ṣe fún mi. Àbí ìyàwó náà ló pe ọkọ mi mu, inú dídùn òun ló ń mú orí yá. Ẹ gbé súnmọ́ wọn o, ẹ gbé súnmọ́ wọn. Baálé ilé, ẹ gbé súnmọ́ ìyàwó yín. Ìyàwó, ẹ gbé súnmọ́ baálé ilé. Ẹ má ti kó sọ̀rọ̀ ìtìjú ń bẹ́ẹ̀ o, kò sọ̀rọ̀ ìtìjú ń bẹ̀ rárá. Ọlọ́run ti ṣe fún wa fún ìgbádùn ọkọ àti ìyàwó ni. Èyí ni ìmọ̀ràn mi fún yín lénìí yìí o. Ẹ̀yin baálé ilé wa kẹ̀dẹ̀rẹ̀, ẹ máa ran ìyàwó yín lọ́wọ́, nítorí pé ọ̀pọ̀ ìgbà ó máa ti rẹ̀ wọ́n. Àwọn náà ló lọ bí iṣẹ́ láàárọ̀, àwọn náà ló máa dé lọ máa dáná, àwọn ló máa lọ kọ́mọ nílé ìwé. Ìgbà mi ò máa ń wù wọ́n o ní ọkàn, nínú ọkàn wọn, àmọ́ ara yìí kò kí ń ṣe òkúta, ó máa ti rẹ̀ wọ́n. Nítorí ìdí èyí, téyìn náà bá dé láti ibi iṣẹ́, bóyá àwọn nǹkan méjì wà, bí ẹ ṣáájú ìyàwó yín dé ni, ẹ bá ṣe kó tó dé, àbí ó ti ẹ̀dẹ̀ wá dé, ó ń ṣiṣẹ́ lọ́wọ́, ẹ dẹ̀ ti mọ̀ pé kíní ti wà lára yín, ẹ wá jókòó, ẹ máa tẹ fóònù, tó bá ṣe tán, àwa bá mi nulẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ẹ súnmọ́ wọn níbi tí wọ́n ti ń dáná yẹn, ẹ ràn wọ́n lọ́wọ́. Àyàwó mi, kí ni mo lè bẹ́ẹ̀ ṣe o? Èwo ni kí n bẹ́ẹ̀ ṣe o? Bóyá àwọn ọmọ fẹ́ ṣiṣẹ́ àmúrelé ni, ìyàwó dẹ̀ ń dáná lọ́wọ́. Ẹ má dúró de ìyàwó yín pé ó dìgbà tó bá dáná tán kó tó wá ran àwọn ọmọ lọ́wọ́. Tó bá ran àwọn ọmọ lọ́wọ́ tán, á ṣẹ̀ṣẹ̀ bọ́ sí balùwẹ̀, á wẹ̀ fún wọn, ìwẹ̀ alẹ́ á ti rẹ̀ ẹ wá débi ibùsùn. A wá di pé ìyàwó mi ya ìyàwó máa sọ pé ó rẹ̀hùn. Ẹ máa sọ pé ojoojúmọ́ ló máa sọ pé ó rẹ̀hùn. Ẹ̀yin náà ẹ ràn wọ́n lọ́wọ́. Ẹ ràn wọ́n lọ́wọ́. Tẹ́ bá ti ràn wọ́n lọ́wọ́, iṣẹ́ yẹn máa rọrùn. Tó yẹ pé inú àwọn gan fúnra wọn ó máa dùn. Àwọn gan fúnra wọn ní ọ̀pọ̀ ìgbà ló máa wá gbé súnmọ́ yín pé baálé ilé mi, ẹ ṣé o, ẹ ṣé o. Tẹ́ bá dẹ̀ ti súnmọ́ wọn bẹ́ẹ̀ yẹn, ẹ fún wọn dáadáa. Ṣẹ́rí ẹ̀yin ìyàwó lé eléyìí, ẹ̀yin ló bá wí o. Tẹ́ bá ti rí i pé bóyá bó ṣe ń fún yín yẹn kò tẹ́yìn lọ́rùn, bóyá wọ́n fún yín ní commando style, ẹ láìkẹ́, ẹ gbé súnmọ́ wọn, ẹ sọ fún wọn pé fún mi ní Rambo. Ẹ gbé súnmọ́ wọn, ẹ fi hàn wọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ gangan. Kò sọ̀rọ̀ ìtìjú ń bẹ o. Baálé ilé yín ni wọ́n, kò dẹ̀ sí ìtìjú ń bẹ rárá. Èyí ni ìmọ̀ràn mi fún yín ní èní yìí. Kẹ́ take care ara yín o, kẹ́ dẹ̀ máa gbádùn ara yín lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi o ní Instagram dàdá Títílọpé, ní Facebook Títílọpé ló ń sọ̀rọ̀, ní YouTube Títílọpé ló ń sọ̀rọ̀. Ẹ má dẹ̀ gbàgbé láti fi ọ̀rọ̀ yìí kẹ́ fi tó àwọn ọ̀rẹ́ yín létí o. Mo nífẹ̀ẹ́ yín o. Ó dàbọ̀.